Africa Content TV. Ẹ tàn náà fóònù yín. Bíbélì sọ wípé àwọn ọ̀run ń sọ̀rọ̀ ògo Ọlọ́run àti òfurufú fi sí ọwọ́ rẹ̀ hàn. Báyọ̀! Báyọ̀! Gbé sàbí mo ní. Switch on your phone light. I cite you, David, Edwin, Mr. Dandy. All right. Gbogbo apáta ẹja wà lórí ìdúró. We want to celebrate the birthday boy. We want to celebrate the celebrant. We want to celebrate him. Ayọ̀ Dada. I cite you. Please rise on your feet. Rise on your feet. Obama. Hallelujah. Hallelujah. Ẹ jọ̀ọ́ nígbà tí àdúrà bá ń lọ lọ́wọ́lọ́wọ́ kí gbogbo wa kí a bọ̀wọ̀ fún Ọlọ́run. Kí a má bá ara wa sọ̀rọ̀ rárá. Yinka Ayefele. Olúwa tó dá ọ tó rán ọ wá sí ayé. Lé orúkọ Jésù Kristi yóò gbà ọ́ nínú ìpọ́njú mẹ́fà. Ẹ ṣe àmín. Àní nínú méje ibi kan kì yóò bá ọ. Ẹ ṣe àmín dáadáa jù bẹ́ẹ̀ lọ. Nínú ìyàn yóò gbà ọ́ lọ́wọ́ ikú. Àti nínú ogun yóò gbà ọ́ lọ́wọ́ idà. Yinka Ayefele. A ó pa ọmọ kúrò lọ́wọ́ iná ahọ́n. Bẹ́ẹ̀ ni ìwọ kì yóò bẹ̀rù ìparun nígbà tí ó bá dé. Ẹ̀rín ìparun àti ti ìyàn ni ìwọ yóò rìn. Ẹ ṣàmì dáadáa. Nítorí pé ìwọ ó bá òkúta ìgbẹ́ mulẹ̀, àwọn ẹranko ìgbẹ́ yóò wà pẹ̀lú rẹ ní àlàáfíà. Ìwọ yóò sì mọ̀ pé àlàáfíà ni ibùjókòó rẹ wà. Ìwọ ó sì máa ṣe ìbẹ̀wò ibùjókòó rẹ. Ìwọ kì yóò sì sẹ́. Ìwọ ó sì mọ̀ pẹ̀lú pé irú ọmọ rẹ yóò pọ̀, àti àwọn ọmọ rẹ yóò rí bí koríko ìgbẹ́. Ìwọ ó wọ isà òkú rẹ lọ ní ògbólógbò ọjọ́, bí àpò ọkà tí ó gbó tí a sì ń kó ní ìgbà ìkórè rẹ̀.